tèmi alálùbáríkà, ẹ̀yin tèmi ọlọ́pẹ́, ẹ̀yin tèmi aláyọ̀. Thank you for joining me. May Allah bless you all. Obìnrin tí ẹsẹ̀ ẹ̀ dà, èèyàn kan béèrè lọ́wọ́ mi pé obìnrin tí ẹsẹ̀ rẹ̀ dà, báwo la ṣe fẹ́ dà mọ̀? Obìnrin tí ẹsẹ̀ rẹ̀ dà. Tí wọ́n bá sọ pé obìnrin tí ẹsẹ̀ rẹ̀ dà, kí ni wọ́n mean? Ó ní pé obìnrin tá a máa fẹ́, tí gbogbo nǹkan ó mọ lọ déédéé, tí gbogbo nǹkan ó rí bá a ṣe fẹ́, tí ìlọsíwájú tó bá inú ilé yẹn tí wọ́n fẹ́ obìnrin yẹn sí, tí ò ní ṣe pé ìgbà tí wọ́n fẹ́ obìnrin yẹn, gbogbo nǹkan wá bẹ̀rẹ̀ sí ní dàrú. Tí ò ní ṣe pé ìgbà tí wọ́n fẹ́ obìnrin yẹn, instead tí ọkọ yẹ kó máa rí promotion, demotion lọkọ ń rí. Tí ò kí ń ṣe pé ìgbà tí wọ́n fẹ́ obìnrin yẹn, kàkà kí ọkọ máa lọ láyọ̀ kó máa dé láyọ̀, accident lénìí, accident lọ́la. Obìnrin tá a máa fẹ́, tí promotion ó dé bá ọkọ, tí promotion ó dé bá agboolé, ẹsẹ̀ ìyàwó yìí mọ̀ dà. Nǹkan tá a mean ni pé ẹsẹ̀ ìyàwó dà náà nìyẹn. Obìnrin tí wọ́n fẹ́, tí gbogbo rẹ̀ ó mọ lọ bá a ṣe fẹ́. In fact, tó tún kọjá nǹkan tá a expect lọ ní ti dáadáa. Nǹkan tí àwọn Yorùbá máa ń pè ní pé ẹsẹ̀ obìnrin dà nìyẹn. Báwo la ṣe wá fẹ́ mọ obìnrin tí ẹsẹ̀ rẹ̀ dà? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé lóòótọ́ àwọn ẹsẹ̀ kan wà, bóyá ẹ máa rí lórí ojú ìwòran ìsìn, tí wọ́n ní shape, fine shape, tí Yorùbá ó mọ̀ sọ wípé ẹsẹ̀ eléyìí dà, kò dojú délẹ̀. Ẹsẹ̀ kan dẹ̀ wà tó jẹ́ wípé àwọn ẹsẹ̀ yẹn wọ́n dojú délẹ̀. Ọlọ́run náà ló dá gbogbo ẹ̀. Bó ṣe wu Olúwa ló ń ṣọlá. But ẹ̀yin tèmi, ẹ má ṣì mú o. Ẹ má ṣì mú. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹsẹ̀ rẹ lè ní shape figure 8 tó bá wọlé ọkọ, kó rí bó ṣe fẹ́ rí. Ẹsẹ̀ rẹ dẹ̀ lè dojú délẹ̀. Táwọn èèyàn sọ pé ẹsẹ̀ rẹ dojú délẹ̀, àbí ẹsẹ̀ òsì ló ní. Ẹsẹ̀ tó dojú délẹ̀ yẹn, wọ́n máa ń sọ wípé ẹsẹ̀ òsì ni. Nítorí pé àwọn míì believe bẹ́ẹ̀. Ó lè nírú ẹsẹ̀ tó dojú délẹ̀, kọ́kọ́ sì fẹ́, kí gbogbo nǹkan dẹ̀ máa lọ létòlétò. Shape of the legs, to my understanding now, òun kọ́ ni calculation pé ẹsẹ̀ obìnrin dà àbí ẹsẹ̀ obìnrin ò dà, tí wọ́n ń pè ní ẹsẹ̀ òsì. Òun kọ́ ni calculation. Gbogbo ibikíbi tí ọmọ wa bá ń lọ, k'Ọlọ́run jẹ́ kí ibẹ̀ ṣe láǹfààní, kí ẹsẹ̀ rẹ̀ dà síbẹ̀. Kí ẹsẹ̀ rẹ̀ dà síbẹ̀. So, shape of the legs kò determine pé bóyá ẹsẹ̀ dà àbí ẹsẹ̀ òsì ni, kò determine. Oníkálukú ló gbé lọ́ọ̀kì wáyé. Then ìgbà míì, Ọlọ́run má jẹ́ á ṣìyàn. Gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ìyàwó, ẹ rí pé mọ̀mọ́ rẹ̀ tó bí mọ̀mọ́ rẹ̀ dà, bàbá rẹ̀ dà. Nítorí pé there's something we call karma. There's what we call karma. Karma yẹn dẹ̀ ní àwọn ọmọ ló máa ń jìyà rẹ̀. So nígbà tí ọmọ wọlé ọkọ, tí gbogbo rẹ̀ wá ṣe bákan bákan fún ọkọ, ó lè má jẹ́ nítorí shape ẹsẹ̀. A ti rí àwọn tó ní fine shape of leg, tó jẹ́ pé gbogbo ẹ̀ dẹ̀ dàrú fọ́kọ. Ó lè jẹ́ karma. Ó dẹ̀ lè jẹ́ attack. K'Ọlọ́run gbé wa lékè attack burúkú. K'Ọlọ́run jẹ́ ká sọ síbi tó dáa, kí àwọn ọmọ wa kí wọ́n má ṣìyàn lọ́kùnrin àti lóbìnrin. Báwo wá ni lẹ ṣe fẹ́ determine pé ẹsẹ̀ eléyìí mọ̀ dà? Mo ti sọ fún yín pé it's not by leg. Ìwọ gan ò dẹ̀ lè sọ pé ẹsẹ̀ ìyàwó rẹ yìí dà bí kò dà, until tó bá bá obìnrin move. Tó bá ń bá obìnrin move. Tó bá bá move, wà á rí pé ìgbà míì àyípadà dáadáa máa bẹ́ẹ̀. Gbogbo obìnrin tó bá ti ń bá rìn, obìnrin nìkan kọ́, even ọkùnrin ni, àtọkùnrin náà, òun bá obìnrin rìn nísìn, àbí òun bá ọkùnrin rìn. Gbogbo ìgbésí ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní smooth. Bí mo ṣe sọ sẹ́yìn. Ìgbésí ayé bẹ̀rẹ̀ sí ní smooth. Definitely, ìwọ ti mọ̀ pé èèyàn tó wà pẹ̀lú rẹ yìí, ó dà sí tiẹ̀. Pé ìrìnàjò rẹ̀ dà sí tiẹ̀. But gbogbo ẹ̀ dọwọ́ Ọlọ́run àtàdúà àti ọkàn kan àti inú mímọ́. Wọ́n ní inú mímọ́ ó jà ju ògùn lọ. Ẹ má gbàgbé pé àwọn àlfáà wa náà, wọ́n bá wa tẹ̀ mọ́lẹ̀ sí compatibility bá ṣe máa ń sọ lólóyìnbó. Ìràwọ̀ erùpẹ̀, ìràwọ̀ omi, ìràwọ̀ iná, bí wọ́n ṣe lè fẹ́ra wọn àbí bí wọn ò ṣe lè fẹ́ra wọn. You understand? So another thing to look out to, òun ni pé ìyàwó wà lọ́nà. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ? Bẹ̀ síbẹ̀síbẹ̀ náà, a ní rí ìbínú ayé o. A ní rí ìbínú ayé o. A ní rí ìbínú Ọlọ́run o. Ọlọ́run tó ń gba ẹ̀ṣẹ̀ ìyá wò lára ọmọ. Ọlọ́run ó dárí ẹ̀ṣẹ̀ ìyá wa, Ọlọ́run ó dájì. Ọlọ́run ó dárí ẹ̀ṣẹ̀ bàbá wa, Ọlọ́run ó dáríjì wọ́n. Àwọn generational wa, Ọlọ́run ó dárí ẹ̀ṣẹ̀ jì wọ́n. Kí Ọlọ́run má gba ẹ̀ṣẹ̀ wọn wò lára wa. Torí ìyẹn náà tó máa ń fa ìdíwọ́ gidi gan. Ó máa ń fa ìdíwọ́. Nítorí ẹ ní gbogbo position tó bá wà, ẹ ṣe dáadáa. Kó má dàbí ẹni pé
sin tí wọ́n bá commit lénìí, wọ́n á gbà lára ọmọ rẹ. Wọ́n á gbà lára ọmọ rẹ. Gbogbo ẹ̀ àti ìràwọ̀ iná àti ẹsẹ̀ àti eh, eh, ìrìnàjò rẹ̀ dá sí mi ìgbà tí mò ń fẹ́, gbogbo ẹ̀ dọwọ́ Ọlọ́run. Èyí tó dá kò ní bàjẹ́. Gbogbo ẹ̀ need àdúrà. Gbogbo nǹkan tó dá ó need àdúrà. Èyí tí ò dá náà kó kù díẹ̀ káàtó ó need àdúrà. Ẹ jẹ́ ká ṣe dáadáa, káwọn ọmọ lè bá gúnlẹ̀ síbi ire. Ẹ jẹ́ ká ṣe dáadáa kí àwọn ọmọ kán lè bá mú ohun tó dá. Ẹ jẹ́ ká ṣe dáadáa. O ò ní gbin àlùbọ́sà kó wá máa wu ẹ̀fọ́. Gbogbo nǹkan tó bá gbìn báyìí, òun ló máa ká. Ó lè jẹ́ lára àwọn ọmọ ẹ ni. Ó lè jẹ́ lára àwọn ọmọ. Ẹ jẹ́ ká ṣe dáadáa. Ẹ jẹ́ ká ṣe dáadáa. It is not by leg. It is not by compatibility. Yes. Àṣepamọ́ ló wà. Kò sí àṣegbé. Ohun tó bá ṣe, òun ni wàá gbà. Ọlọ́run ó jẹ́ kí ẹ yan dáadáa. Ẹ ní yan láburú. Tó bá ti wà pẹ̀lú obìnrin, tí ọ̀rọ̀ rẹ bá ti ń ṣe bákan bákan ségesège, ó need àmójútó. Whatever you decide is your choice. This is on point by two. Using my words for this. Bye for now.